Assalamu alaikum wa rahmatullahi ta'ala barakatuhu. Inna lillahi wa inna ilayhi raji'un. Allahu akbar. Allahu akbar. Allahu akbar. A máa dá ọpẹ́ fún Ọlọ́run. Ọba òun náà ni ọba tí a dúpẹ́ fún. Òun náà ni ọba lèyí lè ṣe. Ọba apani, ọba amúni, ọba mọ̀ọ́sẹ̀ tán ta ni ó bí kò sólúwa náà. Òun náà ló fi jẹ́ Ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ̀rí èyí tí ó ṣẹlẹ̀ sí wa nílùú Ìbàdàn yìí, pàápàá jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà, fún bàbá wa tí à ń wò lójú móhùnmáwòrán ilé-iṣẹ́ Ìmáàmù Olúwakẹ́mi TV. Bàbá wa tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn, Fọlá Sheikh Almarhum Alhaj Abdulwahab Ahmed Adébáyọ̀ rahimahullah rahimahullah. Ikú ọ̀dájú ni kú o, ọ̀dájú ni kú, wàláhì ọ̀dájú ni kú. Ṣùgbọ́n eléyìí ti jẹ́ kó yé wa nínú alukuran pé kúlù nafsin sa'iqatul maut. Àtẹ̀mí tí mò ń sọ̀rọ̀, àtẹ̀yìn tí ẹ̀ ń gbọ́ mi náà, àtẹ̀yìn tí ẹ̀ ń wò mí, Ọlọ́run ti fi yé wa nínú alukuran. Lẹ́yìn ìgbà tá a wá sọ̀rọ̀ sọ́dọ̀ Ọlọ́run níbi láburú ẹni ẹ̀kọ́, ẹni òfò, ẹni kàlákà, a wá bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ ọba aláàyè, ọba àjọkẹ́ ayé, ọba àsàkẹ́ ọ̀run. Ọlọ́run ní ìrẹ́ ànábì sallallahu alayhi wa sallam máa sọ fún gbogbo àlímọ̀ rẹ̀ wípé kúlù nafsin sa'iqatul maut. Gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tó ń lè fi ẹnu rẹ̀ pé kẹ́límà la ilaha illallah, àtẹ̀ntí ò rí kẹ́límà wí, òun náà ní àtọ́kù wo. Tí bàbá wa yìí náà ló délẹ̀ yìí, Fọlá Sheikh Almarhum Abdulwahab Ahmed Adébáyọ̀, kí ọba Allah subhanahu wa ta'ala kó bá gbàbọ̀ wọn, kó bá ṣe àlékún àforíjì fún bàbá wa. Ṣùgbọ́n o, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí bákan náà, mo tó ń sọ, iṣẹ́ wo lẹ́yìn náà fẹ́ ṣe tẹ́ fẹ́ tọ́ka sí níwájú ọlọ́jọ́ gbẹ̀ndẹ̀ àlìkìyámọ̀. Bàbá wa ìbọn bá wájú bọ́wọ́ ẹ̀yìn, bọ́ wọ̀ ọ̀tún bọ́wọ́ òsì. Àkọ́kọ́ ń bẹ̀ náà ni pé ó jẹ́ olùpayà Ọlọ́run, wọ́n jẹ́ ní tó bẹ̀rù Ọlọ́run, wọn gbogbo ìgbà tí wọ́n fi ń ṣiṣẹ́ nígbà ayé wọn, alhamdulilayi, ọ̀bẹ ìṣàgbòsí, owó tá a sì máa ń pa wọn náà là ń sọ yìí. Àwa jẹ́ olùjọ́sìn fọ́lọ́run ni. Ìrẹ́ bàbá, ìrọ̀ màmá, ipa òjò náà fẹ́ kó láyé tí wọ́n fi lọ́wọ́ pé lágbájá nǹkan báyìí ló ṣe. Ṣùgbọ́n tàbá gbàgbé nínú àyá al-Qur'an èyí tó ń sọ̀kalẹ̀ fún sẹ́ńlá Nábì wa Muhammad sallallahu alayhi wa sallam pé a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Man amila salihan falinafsihi wa man asaa fa'alayha wa ma rabbuka bizzalamil abid. Ọlọ́run ní ìrẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam máa sọ fún gbogbo àwọn tí wọ́n tọ́jà àlìhùmà rẹ̀, gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé, tí wọ́n ń kírun, tí wọ́n ń gbààwẹ̀, gbogbo àwọn tí wọ́n ń jọ sàkánú owó wọn àtàwọn tí sàkó ò tí ì wo owó wọn, tí wọ́n sì rí kẹ́límà la ilaha illallah tí wọ́n rí pé ọ̀n bẹ́nu wọn tó jólówó, ọ̀n bẹ́nu wọn tó jẹ́ mẹ̀kúnnù, ṣùgbọ́n wọn à yẹsẹ̀ kó lẹ́sẹ̀ ọ̀dọ̀ àwọn Ọlọ́run. Ọlọ́run ní sọ fún wọn wípé man amila salihan falinafsi, gbogbo ẹnikẹ́ni tó bá ṣiṣẹ́ eré nù yín ó ṣe fúnra rẹ̀ náà ni. Èyí tá a mọ̀ pẹ̀lú bàbá wa Sheikh Abdulwahab Ahmed Adébáyọ̀, òun náà là ń sọ yìí o. Bá a ṣe ń sọ tiwa lẹ́lòmínà sọ tiwọn, àìmọye ọmọ kéwù tó jáde látara bàbá wa, àyè ọmọ wọn bíbí tiwọn náà, gbogbo wọn náà ti jẹ́ olùṣe dáadáa, wọ́n jẹ́ olùjọ́sìn Ọlọ́run. Ìrẹ́ bàbá, ìrẹ́ màmá, iṣẹ́ eré wo ló ti ṣe? Òjijì ní kú lè dé báwọn náà. Òkú ń sunkún òkú, akọ́lọ́rin fẹ́ wọ́n ń sunkún ara wọn. Ẹ̀yin ọmọ ìyá mi nẹ́ẹ̀sì Islam, ẹ̀yin ká náà ò mọ nǹkan dáadáa tá a bá fẹ́ tọ́ka sí. Yàrá kan máa fẹ́ yín mọ́ka káàkiri ayé pé aláàjì ti dé, aláàjì èwo tó sì pa àwọn ìlẹ́kùn. Ọ̀dájú ni kú o, ọ̀dájú ni kú. Bàbá náà ti ṣe goodbye sáyé báyìí. Àwọn níjẹta níjẹrin, àwọn náà ní lórí èpè. Èmi Abdulwahab, èmi Ahmed, èmi Adébáyọ̀, lónìí ń kọ́ wàláhì ilẹ̀ ti ga jù wọ́n lọ. Ihun tó ṣẹlẹ̀ sí wọn yìí, ọ̀n bọ̀ wá ṣẹlẹ̀ sẹ́yìn kọ̀ọ̀kan tiwa náà. Kí lè palẹ̀ máa ti wá níwájú Ọlọ́run? Kí tá bá ti ẹ̀kú tán kí la fẹ́ dé bá wájú Ọlọ́run? Ìrẹ́ bàbá, ìrẹ́ màmá, ẹjẹ́ àrò dáadáa.
ọlọ́run mọ́sá ìgbàdúrà ẹnì kọ̀ọ̀kan wa. àwọn ń fi àsìkò yìí a fi ń ṣe àdúrà fún bàbá wa Sheikh tí a tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn, bàbá wa Abdulwahab Ahmed Adébáyọ̀, kí ọba Allah kí ọba foríjì wọn, ọba àṣàlékún kẹ́ wọn nínú sàárè insha Allah rahman. lábẹ́ bẹ́ẹ̀ náà èmi náà ń fi àsìkò yìí tọrọ àdúrà fún bàbá mi, mo ti ń ṣe àdúrà fún bàbá mi tí Ọlọ́run ní kí n ti ara wọn jáde. olùmọ̀ká náà ni aláàjì wa, bàbá wa ìmáàmù ni wọ́n lágbàáyé, Sheikh Abdulwahab Adédìran Olúwakẹ́mi Akéwòkèwé. àwọn ló jẹ́ aṣojú bàbá wa Abdulsalam Bọ́lájí Akéwòkèwé nípa pé a máa fi alukur'an àti bíbélì sọ̀rọ̀ ní Nàìjíríà lágbàáyé. ọlọ́run abiọ́ àti bàbá Sheikh Abdulsalam Bello Bọ́lájí dákun máa foríjì wọn ọlọ́run bá, bàbá Sheikh Abdulwahab Adédìran Olúwakẹ́mi dákun máa foríjì wọn ọlọ́run bá, bàbá Sheikh tọ̀wọ̀tọ̀wọ̀ dákọ̀ wọn Murtada Abdulsalam dákun máa foríjì wọn ọlọ́run àti gbogbo òkú ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa insha Allah. gbogbo ata lóbi láyé àwọn òbí adákojú kí wọ́n gúnlẹ̀ ayọ̀ wọ́n yóò fojú sunkún ẹnì kọ̀ọ̀kan wa insha Allah rahman. ọlá bisimilahi rahman rahim. rabbana ikfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman wa la taj'al fi qulubina ghillan lilladhina amanu rabbana innaka ra'ufur rahim. subhanaka wa bihamdik wa ashhadu an la ilaha illallah. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله